Assalamu alaikum intimi. Ṣàlàáfíà lẹ wà. Thank you so much. Continue to subscribe. So owó pàtẹ́ bá ń wò mí ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by tó ṣe wà ní àárọ̀ yìí. A sì wà lórí ìdí tí àwọn ọkùnrin tí wọ́n fi ń cheat. You understand? Tí mo fi ṣe program kan a sì wà nídìí ẹ̀. So àwọn ń pè mí. Fún ẹ̀yin tí ẹ ń pè mí lórí nọ́mbà tí mo fi kalẹ̀ níjọ́ yẹn. Nọ́mbà tí mo fẹ́ kẹ́ ẹ pè mí sí live níjọ́ yẹn ni. So from now on ẹ sì máa pè mí lórí nọ́mbà tẹ́ mọ̀ lórí 07015100651. WhatsApp ní kẹ́ fún mi. WhatsApp message. Ìdí tó fi di pé ìyàwó tó wà lẹ́yìn kò wù yín mọ́ ẹ decide láti máa cheat níta. A ti sọ pé temporary ìyàwó ta change of obìnrin ó ń pa okó. So the one at home ẹ make it permanent ẹ jẹ́ kó fún yín ní high esteem so that kókó yín kó mọ̀ kú. So ara ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ yìí fi wá jáde. Ṣóyé yín ọkùnrin kan ó lóun travel òun dé ìgbà tó ń dé òun expect pé kí abẹ́ ìyàwó rẹ̀ kó fún. Ṣóyé yín abẹ́ ìyàwó rẹ̀ ò fún abẹ́ ìyàwó rẹ̀ ó lẹ́nu kalẹ̀ that is to say ó fẹ́ that is òbò ìyàwó ẹ̀ ó fẹ́ ó ní apart from pé ó wá ń fẹ́ ó wá omi ṣùrùṣùrù ó ń da omi ṣùrùṣùrù. So ó ní ọ̀rọ̀ yẹn ó bà ní ọkàn jẹ́ ohun tó ti expect kí close house tó wá open wider house ó ní kíní yìí ó ń gbé òun lọ́kàn pé kò ń lọ wò ta. On this note àwọn obìnrin ẹ jẹ́ ká bá ara wa sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ bá dẹ̀ ń gbọ́ fídíò yìí ẹ listen ẹ pass on síyàwó yín. Ṣóyé yín nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn èmi mo lè mọ̀ wà 100% correct but 90% I am correct. Ọkùnrin tí ọkọ ẹ ti wà ní far distance. Ṣóyé yín anxiety pé ọkàn máa dé ó ti kó gbogbo ẹ̀ jẹ gbogbo ẹ̀ tó kó jẹ yẹn òun ló fa omi ṣùrùṣùrù tóbi bá dẹ̀ pọ̀ ńkọ́ ṣe mọ̀ pé ó máa dàbí ẹni pé ó fẹ́. So definitely kó tún wá jẹ́ ọkọ tó jẹ́ pé small size ló ní àbí average size ṣe mọ̀ pé ó máa fìlẹ̀ ẹ̀ irú nǹkan tí wọ́n kó jẹ yẹn irú nǹkan tó bìnrin kó jẹ yẹn ìyẹn tó ní fìlẹ̀ ẹ̀ ní ọkùnrin oní nǹkan gbàngbó ló kó gbàngbà òun ni ò ní fìlẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ó ní moderate size tó dẹ̀ mọ̀ bóun ṣe fi kan kalẹ̀. So on my advice because èmi ò lè sọ̀rọ̀ kí n mọ̀ mọ́ advice ara àwọn nǹkan tó ń lé ọkọ síta nìyẹn. Eléyìí ó lóun fẹ́ lọ wò ta so à ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ pé kó ní sùúrù nísìn kó mọ̀ lọ tí ì lọ wò ta kó sọ fún ìyàwó ẹ̀. Dẹ̀ nílẹ̀ ẹlẹ́yìn bíbá náà láìpẹ́ ọkùnrin kan náà pè mí ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó nìyẹn pé abẹ́rẹ́ mọ́ ṣe ṣùṣùṣù pẹ̀lú bí omi pé ṣé omi ló wà níbẹ̀ ni àbí wọ́n sọ pé kíní kan tó ń drop tí obìnrin bá move ṣóyé yín tí ò lo anything ó máa wá díẹ̀ wọ́n máa ṣẹlẹ́sẹsẹ ni kò ní máa gọ́ṣà bí omi pump. Ṣóyé yín so èmi ò wá sọ fẹ́yìn obìnrin pé tẹ́ ẹ̀ tí wọ menopause ibẹ̀ yẹn kò yẹ kẹ́ ẹ lo anything kò yẹ kẹ́ ẹ lo anything pé ọkọ mi ń bọ̀ anxiety kò yẹ kẹ́ ẹ lo anything ẹ jẹ́ kí n sọ fún yín èmi oní àbà ni mí àwàdẹ̀ là ń ta káyámátá èmi ó dẹ̀ sòótọ́ fún yín. Ṣóyé yín obìnrin tó wà lójú ọwọ́ tó ti wọ menopause kò nídìí gbogbo àwọn káyámátá yìí gbogbo àwọn káyámátá yìí omi because ó máa ń jẹ́ kí sweetness yẹn pọ̀ tó bá dẹ̀ ti pọ̀ jù omi máa wá àwọn obìnrin míì jẹ́ kí n sọ fún yín ní nurse wọn ò tí ì fọwọ́ kàn wọ́n abẹ́bẹ́ máa rin wọn ò fọwọ́ kàn wọ́n gbogbo ọkàn máa dùn ni. Ó dáa fún obìnrin bá ti wọ menopause ó dáa fún obìnrin bá ti wọ menopause bẹ́ẹ̀ tí wọ́n tó mọ̀ pé kíní ó sì dáa fún obìnrin tó yẹ pé ọkọ rẹ̀ tóbi gidi gan bá ìwọ tó mọ̀ pé ọkọ rẹ̀ kékeré ni tó bá ń lo kíní yẹn wàhálà ni bíbẹ̀ yẹn ṣe wà Ọlọ́run ti ṣe ní normal size fún ọkọ rẹ̀ kò nídìí anything kíní yìí ó ń ti ọkùnrin jáde. Àwọn tó sọ fún mi bíi 1 2 3 4 5 èèyàn tó sọ fún mi
nǹkan tó àwọn nìkan kọ́ wọ́n pọ̀ níta àti kìíní ìdààmú. Ọkùnrin púpọ̀ ti change ìyàwó nítorí pé abẹ́ ìyàwó ẹ̀ ń ṣomi, kò dẹ̀ sí nǹkan méjì, nǹkan tí wọ́n ń lò ni. Ẹ má lò nǹkan kan, ẹ máa wẹ̀, ẹ máa wẹ̀ tó yé yín. Ọkọ yín, tí ọkọ yín tó bá ń bá yín ṣe, ẹ jẹ́ kí ọkàn yín wà níbẹ̀. Tí ọkàn yín ò bá sí níbẹ̀, ẹ sì máa enjoy ẹ̀ ní time yẹn. Then tẹ́ bá mọ̀ pé ẹ máa lò ó, ẹ follow instructions. In fact, tí wọ́n bá gbélé yín lọ́wọ́, tí wọ́n bá ní kí ẹ lo síbí kan, ẹ lo half síbí. Àwọn tó ti ẹ̀ ń tàgà àwọn míì nínú wọn ò mọ measurement, ẹ̀yin kàn kó jẹ ni. Ọkùnrin kan lẹ́lẹ́ bí báyìí, ó ní abẹ́ ìyàwó máa ń sun mi ṣùṣùṣùṣù. Mo wá sọ fún mo ní ó ń lo kinní kan ni, ó ní kò lo anything. Mo ní kò ló ń lé. Àwọn obìnrin ò ló ń lé, ọjà ni wọ́n ti ń lò. Tí wọ́n bá ti lọ sọ́jà, wọ́n máa dà jẹ. Ẹ yé dàjẹkú jẹjẹ. Ẹ̀yin tí ẹ ti wọ menopause, ẹ ní láti jẹ anything. That place is good on its own. It's good on its own. Ẹ sọ fún àwọn tó ń ta káyà, ó tọ̀rọ̀ làwọn á sọ, tó nípa fẹ́ tajà, kì í sọ pé kinní kan. It's better kí bẹ́ẹ̀ yẹn fún fa. Yes, because ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin average size ni wọ́n ní. O ti mọ size ọkọ ẹ, flow pẹ̀lú size ọkọ ẹ, in as much as ẹ fẹ́ kí ọkọ yín cheat. Ẹ fẹ́ kí ọkọ yín cheat. Ìdí táwọn ọkùnrin fi ń cheat lélẹ̀, wọ́n ní abẹ́ tó tight ni wọ́n wá. Abẹ́ tó tight, àwọn ọkùnrin Nàìjíríà, abẹ́ tó ṣe kàràkàkàkàkàkà, òun ni wọ́n wá. Tí wọ́n ní àwọn ọmọ ṣe orí wọn mọ gbáskí, kì í ṣe pé kí wọ́n já wọnú kànga. Yes, ó tọ̀rọ̀ ní ó dẹ̀ korò. Àwọn nǹkan tẹ̀ ń jẹ mo fẹ́ gbádùn ẹ̀, mi gbádùn ẹ̀. Ẹ mọ measurement yín. Àwọn kan máa dà kan rí ní bí omi. So mo wá fa àkókò yìí náà sọ fún èèyàn tó bá mi sọ̀rọ̀ yẹn pé sọ fún ìyàwó ẹ pé nǹkan tó ń lò yẹn kó stop for now. At least kíní yẹn dẹ̀ ní wọ́n lè ṣiṣẹ́, wọ́n ṣe wà yẹn, kíní yẹn máa ṣiṣẹ́ 3 weeks. That is to say, irú nǹkan tó bá tiẹ̀ lò gan ni, ó máa ṣiṣẹ́ 3 weeks. So ara àwọn nǹkan tó ń lé ọkọ síta nìyẹn, ẹ mọ nǹkan tẹ́ máa jẹ. This is on point by 2, using my words for others. Láìpẹ́ yìí náà, a tó wá sọ mí, ìdí táwọn kan fi ń jáde, ọlá pé ọmú ti fall. Ọmú ìyàwó wọn ó ti fall, kò stand mọ́. Wọ́n fẹ́ ètò fall, wọ́n fẹ́ ètò stand. Then again, àwọn ọkùnrin míì tó ń jáde again nítorí pé hidden secret. Ìyàwó wọn ó ní hidden secret. Àwọn ọkùnrin míì sì ń jáde, bí wọ́n ṣe ń pè mí ni wọ́n ṣe ń sọ nìyẹn o. Àwọn míì sì ń jáde nítorí pé kí ni ìyàwó wọn burú, ìyàwó wọn láhùn, ó stingy. Àwọn míì dẹ̀ tó ń pè pé ìyàwó wọn náà ń yàlè. Whatever it is, communication. So lẹ́sẹẹsẹ, a máa deal pẹ̀lú ẹ̀ lẹ́sẹẹsẹ. So mo fi pẹ́ ti rí èyí tí mo drop lórí ti bẹ̀rẹ̀ bí oníbúlálà. Ẹ mọ̀ fi ṣeré. Tẹ́ bá dẹ̀ mọ̀ pé fẹ́ kí n bá yín ádà rẹ̀ papọ̀. Nǹkan tí mo mention yẹn wàláì, ọwọ́ mẹ́wàá òní màá fi ádà rẹ̀ papọ̀ tí màá gbélé yín lọ́wọ́. Give me that sector. Tẹ́ bá mọ̀ pé ẹ lè ádà rẹ̀ fúnra yín, ọwọ́ mẹ́wàá òní màá gba size lọ́wọ́ yín. Ọwọ́ mẹ́wàá, that is on point by 2, stretch mark oil. So yẹn ọwọ́ mẹ́wàá, ẹ bá mọ̀ èyí solution tí mo fún yín yẹn, tẹ́ ẹ mọ̀ pé ẹ lè ṣe fúnra yín simple. Tó bá máa jáde ní size yìí, ọwọ́ mẹ́wàá ni màá fún yín, ọwọ́ mẹ́wàá. So yẹn bẹ́yẹn, bẹ́ẹ̀ mo ti fún yín ẹni on point by 2, gbogbo ẹ̀kọ́ lówó, fi sabilillah, mo ti ṣe ti àánú, mo fi fún yín ní bẹ́yẹn. Àbẹ̀tẹ́ bá fẹ́ kí bá yín mì sí ẹ̀, size yìí, stretch mark oil, that is búlálà, stretch mark oníbúlálà, size yìí, ọwọ́ mẹ́wàá lẹ máa gbà pẹ̀lú owó delivery á fi kún ni o, á fowó delivery kún owó eléyìí ni o. So this is so ẹ mú kíní yẹn serious tí mo pass lánàá fún yín, tí mo pass lórí stretch mark. I don't know, maybe today or yesterday. This is on point by 2, using my words for others. Bye for now.